Ìjà ọmọ ẹkẹwà tàfà kí ni ti? Ìjà àdúlé sínú ilé kí ni ti? Ìjà àdúgbò sádúgbò kí ni ti? Kí ló dé bí mùdírù cash out? Kí ló dé bí wọ́n cash followers? Kí ló dé bí wọ́n cash owó? Kí ló dé bí wọ́n cash ọ̀la? Kí ló dé bí wọ́n cash iyì? Kí ló dé dádúró kẹ dádúró ẹ̀jẹ̀ òkú ara yìí? Mùdírù ọ̀rẹ́ yín sẹ́. Mùdírù ọ̀rẹ́ ní ẹ̀ma lè bá wa jà kẹ́ wa. Mùdírù gẹ́gẹ́ tó. Ẹni tí ọmọ wọn sọ lẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. Kí ló dé? Àmọ́ ẹ lọ lè wú àdìsá lẹ Muhammad. Sallallahu alayhi wa sallam nàbẹ̀yà. Etí tó ayà ẹ̀ tẹ́ ẹjẹ́ tu kó yẹ wọn. Kàmá kutiba ala alladhina min. Mo sọ ní rédíò lóru mo ní ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n sì ní ẹni ẹ̀ máa kéwù. Mo ní ẹ lọ́wọ́ ní jẹ́ máa ń kéwù tẹ̀ mọ́ ni. Mo tún sọ. Ìwọ̀n bá tí mo mọ̀ yín ó ti tó mi. Dédé tí mo mọ̀ yìí kí wọ́n má jù bẹ́ẹ̀ lọ àmọ́ kí bẹ́ẹ̀ rọ Ọlọ́run kó jù bẹ́ẹ̀ lọ ó tẹ̀ mí lọ́rùn. Tọ́lá bá ṣe ń lọ ibi báyìí tó á lu àlùkí á má jù bẹ́ẹ̀ lọ. Tọ́lá yà bá ń ṣe rádàrà dáadé yóò pé ní. Wà á tún tẹ̀sí lónà ní kìtà. Àfàlà àtàkì. Atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. Atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. Atamuruna an-nasa bil-birri. Àbí? Atamuruna an-nasa bil-birri. Ẹ máa sọ báwo yẹn pé sí ni. Atamuruna an-nasa bil-birri. Ẹ ń báwo yẹn parí ìjà yẹn dákújà tẹ̀lé. Atamuruna an-nasa bil-birri. Ẹ máa fi ọ̀rọ̀ yẹn pé ẹ má sàbí. Wa tansawna anfusakum. Àwọn èrè mi rẹ̀ ń sọ fún Wa kékeré má sàbí. tansawna anfusakum. Ẹ èrè jà parí ẹ̀ ń dàkú. Wa tansawna anfusakum. Sani yẹn sọmọ bà lórí ni Wa wọn. tansawna Sẹ́ni anfusakum. dúró yẹn sọmọ bà Wa lórí. tansawna Sẹ́ni anfusakum. mufti yẹn sọmọ bà Wa lórí. tansawna Inú anfusakum. bàbá òjò sí inú Wa ọ̀rọ̀. tansawna anfusakum wa antum tatluna al-kitaba. Sẹ́bẹ̀ sílẹ̀ kéwẹ́ ní Antum kéwẹ́. tatluna Ẹ al-kitaba. náà ẹ̀ mọ̀mọ́ ti kí. Afala Ẹ̀yin ta'qiluna. lẹ́ máa rú jùjù. Afala Àbá yìí ta'qiluna. ẹ̀yin lẹ́ máa rú jùjù. Antum Ẹ̀yin lẹ́ máa tatluna rú jùjù. Ẹ̀yin lẹ́ al-kitaba. máa rú jùjù. Ẹ máa padà rẹ̀ ẹ̀yin lẹ́ máa tú o bẹ́ẹ̀ ẹ máa tú o bẹ́ẹ̀. Àbá yìí tó àná àti mọ̀ tá a fi mọ̀. Àbá yìí tó àná tó máa ń jẹ́ bùnà àwọn ọmọdé. Wa antum tatluna al-kitaba. Ẹ sì lẹ́ kéwú ẹni kéwú yẹ yìí. Wa antum tatluna al-kitaba. Ẹ lẹ́ kéwú ẹni kéwú yẹ yìí. Wa antum tatluna al-kitaba. Kílódé ẹ tún kàwé. Afala ta'qiluna. Èmi yóò pín sáà. Afala ta'qiluna. Ẹ nílà ká ìdẹ́sẹ̀ pọ̀ tó ní. Afala ta'qiluna. Ẹgbẹ́ náà iná rí yìí bẹ́ẹ̀ máa tẹ̀ ní ẹwà jà pé kẹ́ sọ fún wa ni pẹ̀lú tílẹ̀ yóò bá dojú wa kọ. Kẹsàn-án máa pé ń ta àgbé kalẹ̀ ojú ìjà lọ. Ojú ìjà lọ. Ta àgbé kalẹ̀ ojú ìjà lọ. Afẹ́kọ́lé ọlọ́lá. Afẹ́ra mọ́tò ọ̀la. Sòrùn tá a gbé kalẹ̀ ojú ìjà Àdìsá lọ. nílùú Ìlọrin ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ. I'm charging. Gbé kalẹ̀ ojú ìjà lọ. Afẹ́kọ́lé ọlọ́lá. Afẹ́ra mọ́tò ọ̀la. Ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ. Ẹ wá ìwòye gègérí tó jáde tí wọ́n ná kí bọ̀ yìí. Bẹ́ẹ̀ kí kò tán àbá àbábọ̀ ọba gbogbo kẹ́tí ìwúlò. Ṣé ìwúlò? Ìṣe ìwúlò. Tábà wá sọ̀rọ̀ ẹni wọ́n bí jẹ ẹnìkan ẹni mọ̀nà fi kí ni wa. Ẹyẹ tí kọ́lọ́ mọ̀ dá wa sí mọ̀nà fi kí yẹ kó sọ wá lẹ́sẹ̀. Ẹ̀yin tẹ̀ wá ń bàjẹ́ kílẹ̀. Ẹ̀yin tẹ̀ ń bá a jẹ́ nìkíni. Ọlọ́wọ́ ní àwọn tá a pè ní Ramadan. Aláàbùsílẹ̀ aláàbí ìnàmí kọ̀ọ̀bù. Ọlọ́run ni wọ́n pè èèyàn lásán. Àwọn múmi ní gidi ni wọ́n pè. Níjà sí pé 90% àwọn èèyàn kan ń gbàwẹ̀ wọ́n ń ṣe múmi. Ẹ gbé múmi ní wọn ní Ramadan náà. Tẹ́ bá gbé wọ́ kí ló dé tà níbi ní tẹ́lẹ̀ kan bá pàdé rẹ̀ àbálòpọ̀ tí wọ́n gbá ọ létí nínú àwẹ̀ tó ní ẹ̀ní ànàsọ́ọ̀lì ní ń gbàwẹ̀. Òkè ẹ̀ kí ìjàgbá lọ́wọ́ àbúrò ẹ̀ lọ. Ó ti jù dá lọ. Ọ̀rọ̀ tẹ́sán tí ò ní tán ẹ wá sọ lásán ẹ sọ sọ láì
online tó bá pọ́dún kan yóò tún gbé wa tó bá pọ́dún méjì yóò tún gbé wa tó bá pọ́dún mẹ́ta ìjọ tíjà bá parí kí lè sùn. ilé wo lẹ́ dúró sí. kí ló dé níbẹ̀ ṣe Adam gẹ̀ wàláhì níbẹ̀ ṣe Adam kódà àdàbí tó ló ń bíjà ṣó Kamal oníbẹ̀ ṣó Kamal bẹ̀kẹ̀sí ló ń bíjà ṣó ka Adam kò ọ̀dà mo bí yé mo ti sọ aláìláyé gbà mo tún ẹ̀ tún sọ mo gbogbo ẹ̀yọ́ wọn tó pátá tẹ́lẹ̀ bíjà wọn àfa yìí ẹ̀sọ́ nìkan ni wọ́n tó lè kọ́ni fún wọn rí ẹ̀sọ́ nìkan tó gbé mọ́tò lọ fún wọn rí ẹ̀sọ́ nìkan tó gbé mọ́kà lórí ẹ̀sìn kápẹ́ ẹ̀jù bẹ́ẹ̀ lọ ẹ̀sọ́ ìyàwó ọmọ àfa yìí tẹ́ fún ní wúrà ọsọ ayé pé ẹjọ́ lẹ kó lè bá ọ nígbà tí bẹ́ẹ̀ ẹ sọ ọmọ kí ó tó lé rí lórí lọ́dọ̀ rẹ ẹ nífẹ̀ẹ́ o ẹ lọ wọ àwọn afáwọn alágbàjì ẹ wọ àwọn tó wọn ṣe ń dá wọn lọ́la nítorí ẹni fẹ́ kó wọn sá jẹjẹ kó wọn sá jọ ìjọ ni ẹnu àwọn afáwọn ká wọn ẹnu tí ẹnu àwọn afáwọn ò ká yín kílẹ̀ mọ̀gẹ́ kílẹ̀ jẹ́ ok inú àwọn anú òkùnkùn tẹ wá ní o jẹ dá ìmọ́lẹ̀ mà tẹ́lá rọ́ọ̀lù ìmọ́lẹ̀ ẹ ṣòfò. ìmọ̀lẹ̀ ó yàtọ̀ lókùnkùn tẹ́lá ń wo ìpẹta ní sọ̀rọ̀ sámi ìwù mi wàláì mo ti kó láàmì ìwù lásán wàláì tàlà ó kúrò àgbẹ̀lẹ̀ ọba tó nílé pẹ̀lú ìjòkó tí mo jòkó yìí tó bá rọ́ọ̀lù mi ó kù láyé. àmọ́ kú tí àbá ìjọba nígbà tí gbogbo kálukú tí wọ́n wà kú wà kí láyé àbá àṣàkára làwọn wa tọ́wọ́ náà ó tẹ́ wa lọ́rùn láti wá tọ́wọ́ náà wà kí yóò kù tọ́wọ́ ọjọ́ mi ni ọjà wà kú wa. tọ́ ìgbókú táwọn sọ yìí àwọn bá wọn wá àbá lọ́lẹ̀ tí erí bọ̀ kékeré gbogbo tẹ́ bá lọ́lẹ̀ èso ni ó ṣiṣẹ́ àmọ́tà bá tẹ̀lé bọ̀ kẹ́kọ̀ọ́ náà wọ́n tẹ̀lé bọ̀ ẹ̀ sọ bọ̀ náà fẹ́ sọ. yóò tà sọ fún ojoojúmọ́ tẹ̀ ń dà lù. àwọn tó nǹkan yìí ń dà kí lásán fún sẹ́yìn sọ́nà lórí ẹjú ẹ̀ àwọn ibi ọba bíi ibi ọba bíi sí kẹ́mẹ́ lọ́rẹ̀. àwọn tọ́lọ̀ ń pè gẹ́gẹ́ tó pè ohun àwọn tí wọ́n dà gbọ́ kò ní kẹ́ni bọ́ tó gbà rẹ̀. ẹ̀yin tẹ́ ti gbà ní gbọ́ tẹ́ ti tọ́ sí mi wá. ẹ̀yin ní kẹ́ gbà rẹ̀ ó tọ́ ní àwọn ẹ̀kọ́ tàbí ẹ̀kọ́ bóyá ìlú yín tí ó bẹ̀rù wa ó sì á jẹ́ pé lónìí 90% kò sí bẹ́ẹ̀ wọ́n lọ́ọ́ ma ẹ bá bẹ́ẹ̀ ṣe àbá ẹ bẹ́ẹ̀ káṣá ọ̀tún ni ẹ bá bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ àṣì káṣá ọ̀tún ni ẹ bá bẹ́ẹ̀ ṣe tọ́lọ́ káṣá ọ̀tún ẹ wá káṣá ọ̀tún gbogbo yóò fi fún lẹ́wọ̀ ẹ̀ sí pẹ̀lú ọlọ́. kí lè sọ wá sí i àwọn ọ̀rọ̀ tá a sọ tó ń sàmà ní gbogbo fẹ́ tó a yóò sàmà ní ẹ ti gbàgbé ọ̀la ní kẹ́ ẹ ti onígbọ̀lá yín jẹ́ ni. àbá àtọkọ tó pè mí kí ó ṣe ìyáyá kìí sábà mi àbá mi ba nǹkan jẹ àbá mi máa ń tún nǹkan jẹ ẹ lọ wo ìta apá mi látòkè délẹ̀ mi dẹ sọmọ alẹ mẹkàs mi sọmọ ìta alẹ ní kí àbá yàyà mi ṣe ọmọ gidi ọmọ tí wọn gbúdọ̀ màgbẹ ọmọ ní mi ní kí àbá mi tókè gbogbo ọmọ tí ó lè gbé pàápàá rẹ̀ lójú ẹnì kan sáwájú mi láti gbé dá apá mi lójú njẹ́ mo ti wà lè ké òkè agbójú mo ti kéwòn ìgbẹ́ Jordan mo ní bẹ ṣe Adam àfa mi ní ṣe Adam yàrá àfa mi náà yẹ sì fi máa gbọ́ bẹ́ẹ̀ àyà tí ṣe sóore yàrá tí ṣe sóore ìṣòro yàrá kò máa bàjẹ́ yàrá tí ṣe sóore kó bá mi kẹ́ àfa mi yọ̀rù sí àbá mi kókó oríṣi àbá mi kòsò ìkẹ́kọ̀ọ́ àbá mi kòsò yàyà kò máa bàjẹ́ yàyà tí ìgbésòrè tí mo bá rí bẹ̀ tẹ́lẹ̀ wọn ni yọ̀rù sí.